I'm a student of Moshood Abiola Polytechnic. I study building tech. The situation of this Nigeria, I'm not happy with it because I'm a student too, but I'm not happy with this Nigeria. I'm getting in my life coming to this Nigeria. Orí tí ọ̀gbẹ́ni ní gbáláwore kò ní bẹ́ẹ̀ ni ìtàn ọkùnrin tẹ́ ń wò yìí ọmọ iléèwé Moshood Abiola Polytechnic ní Abẹ́òkúta òun lọmọkùnrin yìí orúkọ rẹ̀ ní Hassan. Àwọn oníwèé ìròyìn kan wọ́n rìn kì lórí títì wọ́n bá fọ̀rọ̀ wá lẹ́nu wò àwọn bí wọ́n ṣe máa ń ṣe lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ káàkiri àwùjọ lọ́mọ yìí bá fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn pé ẹ wò Nàìjíríà ti sú mi ìyàtọ̀ ń jẹ wá ọ̀pọ̀ pàápàá jùlọ lémi lénìí ìyàtọ̀ ti jẹ mí kò ṣeé máa fẹnu ròyìn ó sú mi owó tí wọ́n fi kún owó ọkọ̀ láti ibi tí mo ti ń bọ̀ bíi 400 naira ni níbo ní ti rí mo wá ń fẹsẹ̀ rìn láti power pipeline àbí power line mo rìn ẹsẹ̀ mi ọ̀fẹ́ kan sí méjì ẹ wo ń bá táyé wá rìn tún ní wá orílẹ̀-èdè Nàìjíríà mọ́ ìròyìn yìí ló ti wá di tọrọ fọ́kálé ló ti go viral láwọn èèyàn wò pé àánú ọkùnrin yìí sì ń ṣe mí mélòó irú ọkùnrin yìí ti ń bẹ láwùjọ wa. I'm a student of Moshood Abiola Polytechnic. I study building tech. The situation of this Nigeria, I'm not happy with it because I'm a student too, but I'm not happy with this Nigeria. I'm getting in my life coming to this Nigeria. There's so much to go because what I faced today, I know what is going on. Yesterday, they was calling Yanokpaja to Ikotun at 400 naira, and it's not good. And I got to trek from a power line to Ikeja because to look for money to eat. I'm not happy come to this. I don't know why they voted for this. This 2023 is not. I didn't expect for any stupid voting. Look at my age. I'm age of 27 years. I know what I'm facing. What my children that is coming? I didn't think that everything in this Nigeria. If I get the chance to travel, like 10 years to this time, I can't come to Nigeria again. I'm very sorry, boss, because I'm trying to go to home. Ọmọ iléèwé leléyìí ilé tí ń gbé ilẹ̀ ń wò yìí lẹ́yìn ìgbà tí fọ́nrán òun go viral àwọn kan bá ní ẹ dákun ẹ bá wa wá ọmọkùnrin yìí làwọn kan bá ṣàtọpinpin rẹ̀ wọ́n bá lọ mọ ilé tí ń gbé abẹ́rẹ́ ilé tí ń gbé bàbá rẹ̀ ó ti kú bẹ́ẹ̀yàn bá wà ní Nàìjíríà bóbi rẹ̀ kan bá ti kú àbí méjì bá ti kú báyìí ìyá ni ọjọ́ ń tàn pa pàápàá jùlọ pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń ná ní ara ilé kankan mọ́ bó tiẹ̀ tó ń kálukú tiẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ ara rẹ̀ ná bọ́rọ̀ ọkùnrin yìí ṣe jẹ́ ní ibi tí ti ń ṣe yìí ńlọ́lọ́run ti gbàdúrà rẹ̀ ó ní ògbóǹtarìgì amúlùdùn tá a mọ̀ sí Blogger King Tundeednut lórí Instagram lọ́ba fún kìnìún ọ̀hún síta ẹ dákẹ́ bá ń wọ́ ọmọkùnrin yìí bẹ̀ làwọn èèyàn ti wá account number ẹ̀ lẹ́ ń wò yìí àti phone number rẹ̀ nínú fọ́nrán yìí Access Bank ni wọ́n sì wá Ednut ní bẹ́ẹ̀ bá ti bá mi rí ẹ dákun fún nọ́mbà rẹ̀ ibi tó ti wá tán ti rí ni wọ́n ti gbé nọ́mbà yìí àti kìíní yìí sáyé láwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ń fún un lówó Tundeednut yìí gan lọ́kọ́ fún un ní 500,000 rí i pé owó ń bu àyà ó tún ní òun ò ní dúró bẹ́ẹ̀ 2 million naira lòún lọ àwọn ọ̀rẹ́ mi tó lówó lọ́wọ́ ẹ̀yin celebrity ẹ dákun ẹ jẹ́ àrùn ọkùnrin yìí lọ́wọ́ àbí òkú bàbá rẹ̀ rí ilé tí bàbá rẹ̀ kọ́ kú tí wọ́n ń gbé lẹ́kọ̀ọ́ lẹ́ ń wò yìí bí mẹkáníìkì ní í ṣe ni o bí bíríkìlà ní í ṣe ni o àbí kíní Ọlọ́run wọ́n ṣàánú bá a ti ń sọ lọ àwọn èèyàn ṣáà ti ń fún un lówó òbí kúránà òun náà ti fún un ní 500,000 Mr Easy náà wọn ló fowó tùlùtùlù lẹ̀ tí ó fẹ́ jẹ́ kéèyàn dárúkọ bàbá pupa yìí náà fún 200,000 Lolo náà fún wọn ní 200,000 bọ́wọ́ ìṣèpinnu inú wa dùn púpọ̀ bẹ́ẹ̀ náà bá tún ní nǹkan tí ẹ fẹ́ fún wò fọ́nrán yìí tí ẹnìkan lọ bá nílé tí wọ́n jọ sọ ǹdẹ́ ẹ bá fẹ́ fún àbí ǹtẹ́ lè fi ràn lọ́wọ́ ó sì jẹ́ pé àwọn ẹlòmíì ládùúgbò yín lè fẹ́ ràn lọ́wọ́ ẹ̀yin náà ṣàwárí wọn ràn wọ́n lọ́wọ́ ntọ́lọ̀ ń dá wa sáyé fún náà nìyí ká máa ran ẹni tí ó bá ní lọ́wọ́
àtọmọlàkejì wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí pàápàá jùlọ àwọn ọ̀dọ́ ni wọ́n kún ìgboro tó jẹ́ pé wọ́n rin mèrè sí ìgboro kiri. Àwọn tá a bá tún rí tí wọ́n ń gbìyànjú káàkiri bóyá wọ́n ń kọ́ṣẹ́ bíríkìlà ni o, bóyá wọ́n ń kọ́ṣẹ́ ọwọ́ ni o, bóyá wọ́n ń ṣe iṣẹ́ àgbàṣe ni o, ẹ jẹ́ á máa encourage wọn ká máa ràn wọ́n lọ́wọ́. Ẹni tí Tundeednut yìí ṣe yìí ó jẹ́ ìwúrí. Yorubareports náà ni. Ẹ ǹlẹ́ o. Good afternoon, everyone. This is AmazingDJbamzy, known as Tekeeb. Hassan Tekeeb, sorry. Like people said, they wanted his live video. This is him. This is where he stays. Look at his father burial. He said he lost his father in 2007, and he has been shouting for people to help him. Look at where he stays. As you can see, look at where he's living. In case you want to render any help for him, kindly support him. Look at him. Look at where he stays. Look at it. In case if there is anybody that wanted to render his help,